Alhamdulillahi Rabbil Alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà. Gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lénìí. Yes, I praise Almighty Allah and my greetings to everyone. Happy 2023. Ẹ̀mí wa ó ṣe púpọ̀ ẹ̀ láyé. Happy 2023. Ẹ̀mí wa ó ṣe púpọ̀ ẹ̀ láyé. Ẹ̀yin tèmi Tani hypocrite. Nàìjíríà la wà. Kàlẹ́ndà wo là ń lò Nàìjíríà? Déètì wo làwọn ọmọ ń lò ní school? Most schools. Déètì wo ni wọ́n fi ń san salary? Like even you as a Muslim, déètì wo ló wà converside jù? Is it not this one we are using in this country? Alhamdulillahi Rabbil Alamin. Àwa jẹ́ Mùsùlùmí. Ọlọ́run wá fún wa ní orí ọ̀fẹ́ láti tún máa celebrate Islamic calendar. Ẹ̀yin èèyàn, tí New Year ìlú mi bá wá, mo ti ṣe Happy Muharram ní July. Ó sì máa tún wá nínú ọdún tá a ṣẹ̀ṣẹ̀ bọ́ sí ní July. Gbogbo ẹ̀ náà là á celebrate, là á kí àwọn èèyàn, là á sọ wípé Happy Islamic New Year. Tìlú mi wá dé. Tìlú mi wá dé, ẹ̀yin kan wá ní kí n mọ̀ sọ. Kí ló dé náà? Kí ló dé náà? You are getting some kids confused. You are getting some children confused here. Yes, and I'm more than weep fún generation àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Ní like ìwọ tó fẹ́ correct mi yẹn, o mọ bí mo ṣe dàgbà, o mọ bóyá inú àwọn Christian là ń gbé, o mọ bóyá family mi bóyá Christian ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Christians ni wọ́n bá mi rajà. Ṣé nígbà tí mo mọ owó àwọn Christian gbà, tí mo mọ owó wọn gbà, kí mo wàá mọ̀ wọ́n kí níjọ́ Christmas, ṣé ìyẹn ló dáa? Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Mo wá ṣe happy Christmas fáwọn kan, àwọn èèyàn kan ní ṣé yẹ kí n ṣe happy Christmas? Èmi gbogbo èèyàn ni mò ń kọ́ náà. Mò ń kọ́ Christian, mò ń kọ́ Mùsùlùmí, kódà mò ń kọ́ traditional. Ó kàn ṣe mí láàánú ni pé mi ò kí ń mọ Ọbàtálá, ìjọ tó bá ń ṣe Ọbàtálá, ọba kíní dè wọ́n, mi kì í mọ̀. Ìbá mo sọ pé ẹ kú ọdún Ọ̀ṣun o. Does that change my faith? Does that change my religion? Does that change my conscience? Ẹ̀yin ni hypocrite. Ẹ̀yin tẹ́ ń tẹ́ láti da orí mi rú, láti da orí wa rú. Okay, New Year wá dé. Mo wá sí Happy New Year. Ẹ tún wá ní ignorance, kí ni ignorance? Ìwọ ni baba ńlá kú ignorance. In as much as Ọlọ́run ṣe mí ní Mùsùlùmí, tí Islamic calendar bá dé, màá celebrate ẹ̀. Màá sọ wípé màá wá celebrate ẹ̀ fún yín bíbí. Màá wá congratulate pé tó alhamdulillahi o, as a Muslim o, gbogbo Mùsùlùmí òdodo, a kú oríire ní o, àti bọ́ sọdún mi. Ẹ̀yin lọ wo passport mi, àṣẹ. Èyí tá wá observe nínú wa, ó wá dé. Ẹ wá sọ wípé mo sọ ṣe. Gbogbo ẹ̀ tó lọ pé mo ṣe sọ bẹ́ẹ̀. Something is wrong with your brain. Hypocrite ni. Bọ́lọ̀ ṣe máa dájọ́ yín. Bọ́lọ̀ ṣe máa dájọ́. Ẹ̀yin nǹkan ò mọ̀ o. Nǹkan tí màá wá ọ̀jì yín kẹ́ lọ mójútó. Lọ sí kọ̀rọ̀ yàrá rẹ̀. Wá béèrè pé are you doing nǹkan tọ́lọ́ ní kó ṣe? Àbí o kàn sọ̀rọ̀, o kàn fẹ́ mọ̀ confuse àwọn èèyàn. O kàn mọ̀ confuse orí wọn. In as much as àti bára wa ní Nàìjíríà, ó dẹ̀ ní neighbors tó jẹ́ Christian. Tó bá kí wọn ní happy Christmas, does not mean pé bóyá o fẹ́ lọ sí ráìsì, wàá gbégbá celebration. Lóòótọ́ as a Muslim, you understand? O ní right fún ọdún méjì àti kásọ ìwọ tó bá nígbàgbọ́ nínú pé fẹ́ celebrate ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam. Ọ̀pọ̀lọpọ̀ náà ò fọkàn sí yẹn náà, wọn ò nígbàgbọ́ yẹn. Àti tá bá lọ jímọ̀, a mọ̀ yẹn dájúdájú. Ẹ̀yin tèmi, ó pè mí, read my lips. Ó pè mí kí n sọ fún neighbor mi happy Christmas o, happy Easter o, happy New Year o, ju pé kí n change àyànfẹ́ Ọlọ́run lọ. Ṣé ẹ mú mi nìkan tí mo sọ yẹn? Ẹ mọ́ ṣì mí gbọ́ o. Ànábì sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam.
ó ní èèyàn tó lọ́n gbé ìsìláàmù lé lọ́wọ́ tó wá interpret ẹ̀ fún àwa tá à ń tẹ̀lé kàkà tí màá fi change ànábì kúrò ní position yẹn ànábì mi gírímà kàkà tí màá fi change ẹ̀ kúrò ní position yẹn tí màá fi gbé position ànábì fẹ́ lòmíì ó pè mí kí n mọ̀ sí happy Christmas happy New Year mò ń sọ ilé torí pé ìwọ tó sọ nọ́sẹ̀sì yẹn ó ń bí mi nínú mo mọ faith ẹ̀. In as much as I don't complain about your faith, don't complain about mine. Èmi tí ọkọ àtìyàwó ni mí bíbí. Kí ọkọ àtìyàwó, iṣẹ́ tí mo ṣe, iṣẹ́ súnà ni. Either you like it or not, your name is not my name. My faith is not your faith. What you believe is not what I believe. Abájọ́ ka Kùránì, báwo ló ṣe túmọ̀ títí ẹ, báwo lèmi ṣe túmọ̀ tèmi. Tábàjọ́ follow súnà náà sallallahu alaihi wasallam, báwo ni wọ́n ṣe túmọ̀ rẹ̀ sí, báwo lèmi ṣe túmọ̀, báwo lèmi ṣe understand sí, báwo lèmi ṣe fear Ọlọ́run sí, báwo ni mo ṣe ní conscience Ọlọ́run sí, báwo mo ṣe nífẹ̀ẹ́ ọmọlàkejì Ọlọ́run dá. Èmi nífẹ̀ẹ́ ọmọlàkejì. You are not in the position. You are not in the position láti discriminate. You are not in position to discriminate. You are not in any position to discriminate. Ọlọ́run lọba tó mọ̀ tán tó sì máa dájọ́ gbogbo ayé. Who are you? Tani ẹ́? Tani ẹ́? Tani ẹ́? So ẹ̀yin tí tèmi púpọ̀ tí ọ̀rọ̀ ibà sound somehow. Ẹ̀yin tèmi alálùbọ́díkà, ẹ̀yin kọ́ ni mò ń bá wí. Ẹ̀yin tí mò ń bá wí mọ́ rẹ̀. There are about three of them. Wọ́n mọ́ra wọn. Ẹ̀yin tèmi alálùbọ́díkà tẹ́ ti wish mi ní happy New Year. Tí mi tí ìráyè dá yín lò. Ẹ mọ̀ pé ọkàn mi wà lọ́dọ̀ yín. Mò ń fi àsìkò yìí, mò ń fi wish yín pé happy New Year. Nísìnyí, ẹ̀yin hypocrite o, ẹ̀yin hypocrite tí mo sọ yẹn, ẹ̀yin hypocrite. Tó bá wá di náà tún láǹsìn, ẹ mọ̀ béèrè pé kí ni date. Àwọn tẹ́bẹ̀ lọ́wọ́ wọn pé kí ni date wọ́n máa fún yín ní 3rd January. So tí 3rd January 2023 sí táwọn bá dàbí hypocrite bí ti yín ṣé wọ́n ní mọ̀ fún yín ní tẹ́ bá béèrè date lọ́wọ́ wọn lọ́la wọ́n máa fún yín ní date last year ni táwọn bá jẹ́ hypocrite bí ti yín. Ẹ dákun ẹ mọ́wọ́ ẹgbẹ́nu kúrò ní àpọ̀n tí ó yọ ẹ lọ gbómi lákaná ẹ mójútó bó ṣe ń bàjẹ́ ẹ mójútó kàrà yàrá yín ẹ mójútó nǹkan tó náà ní kẹ́ mọ́ ṣe pàtó ẹ mójútó ṣíríkù ayé yín. Ẹ̀yin tèmi alálùbọ́díkà program wọn sì continue program mi ó continue eléyìí akànní ká fi sọ 1 or 2 torí wọ́n fẹ́ mọ disturb brain yìí èèyàn kan ló béèrè question kan kí ni question tó béèrè ó jọ mọ́tò ọkùnrin ni ó ní nǹkan ọmọkùnrin ń tínrín kí ni kò ń ṣe sí i máa handle in the next page. Thank you love you all, happy New Year.